mo dé bíi tewé adé mo bọ̀ báyìí bíi tàbọ̀ yìí alálàyé òdodo tí ń fohùn gbogbo yé ni àbọ̀rọ̀ rèé mo gbé èdè lẹ́kọ̀rọ̀ mo wọ̀lú dé gbàgìgbàgì àyànfẹ́ ajéwọlé fẹ́ lu agogo kìlọ̀ aláriwo oge ẹ̀ẹ́dẹ́hùn lẹ́ o alágẹmọ tí ń ṣe jẹ́jẹ́ ikú ń pọ̀gà lójú yíyan pópó ẹni táyé bá ń yẹ kó mọ̀ rọra ṣe òfìfo àgbà tá a bá yí ń gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó mọ̀ di dandan káriwo rẹ̀ ọ̀pọ̀ tán bá ní gúnugún ìkúléwe kò bójúmu kẹyẹ ńlá kó wá bẹ̀rẹ̀ sí farakéwu kó gàba sórí òkú ẹran nírònà kó mọ̀ wayọ́kẹ́lẹ́ láwò mọ́jú bí gúnugún bá fẹ́ pẹ́ láyé ẹ̀yin èèyàn wa ẹyẹ ò ní wo ìyọnu láìdúrà kó rọra ṣe ńlọ́tọ̀ ńlọ́yẹ o ìṣọ́ra gúnugún ló lè mú kó pẹ́gbẹ̀rún ọdún láyé bẹ́yẹ apárí bá ń sapá kaka lójú pópó àbùkù nígbẹ̀yìn ọ̀rọ̀ o wọ́n ní ó rọra ṣe ọ̀rẹ́ wa òun fapá jánú kí èrò tètè sùn èrò tètè jí àlọ́ èrò là á kì fèrò àrẹ̀mọ mọ́ jẹ́ gùdùgùdù mọ́ jẹ́ran ọ̀fàfà kíkú tọ́pa bàbá rẹ̀ kọ́ mọ́ bá parẹ́ mọ́ ni o ìdààmú elétí ikún báyìí rabandẹ̀ mọ́ ni ń fò yìí ń fò tọ̀hún ìní mólógbò dèrò inú kànga ọ̀pọ̀lọ́ tí ń bẹ́ẹ̀ tàkèrè ó di dandan kíkan rẹ̀ ó kán dànù o ikú gbígbóná palágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ kí bìlìntàsé ọ̀pọ̀lọ́ tí ń janra rẹ̀ mọ́lẹ̀ gbogbo ìjímèrè tí ń gungi pẹ́ gígùn kẹ́ ẹ má bàa gungi aládìí àtìrò tó gbá kété lórí rodò tó pàǹtètè bóyá nírú wọn fi lè rómi pọn bọ̀ lọ́nà odò màjèsí tí ń jẹran yíyí lọ́jọ́ ọdún iléyá àfàforí sọ̀pọ̀ tó mi ń bọ́ lójú ọmọ pòròpòrò kò sóògùn méjì àfi kó rọra ṣe jẹ́ẹ́jẹ́ nílé ayé gba ọ̀rẹ́ wa rọra ṣe ìgbà pẹ̀lẹ́ kì í mọ̀ fọ́ àwo pẹ̀lẹ́ kì í yá o ohun abáfẹ̀lẹ̀ mú ẹni kì í bàjẹ́ kíákíá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lejò gàgbọ́n báyìí gìrìgìrì olólé ayé ṣe jẹ́jẹ́ alòpò tó lòpò pẹ̀lú ẹlẹ́mọ̀ ní pẹ́ńpò bá a gbádìí ẹgùn gbègbèje iye tó fẹ́ yé mọ̀ ló mọ̀ yé dandan rọra ṣe ìnìmọ̀ràn fèlé títí mo gbé wá lọ́jọ́ tòní o orí tó péye ìní ṣàtọ́kùn fèrò ẹni ó bá rọra ṣe ní jayé pẹ́ ẹ̀dá tó bá rọra ṣe ìní pẹ́ nípò èèyàn tó bá rọra ṣe ìní dògbò tí dàgbàlagbà o rọra ṣe kó o lè dẹni àtàtà o Ajéwọlé àyànfẹ́ sọ yìí ná lágbára Olódùmarè ó tún dìgbà míì orí tó péye ìní ṣàtọ́kùn fèrò ó dàbọ̀.